láwọ̀. Èdè Yorùbá dùn lédè, ó dùn láṣà. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ̀. Kí làwọn nǹkan tẹ̀ ń là kọjá torí bóyá mo rí pé wẹ́dà ni. Bẹ́ẹ̀ni, ní ọdún bíi mẹ́ta sẹ́yìn iye tá à ń ra materials nígbà yẹn nǹkan là ń rà ní ìsìn. Materials ti wọ́n báyìí. Irú páìpù yìí ńgbà yẹn. Páìpù yẹn dà. Òun leléyìí, irú eléyìí kò ju 700 nígbà yẹn. 700 naira. 700 naira. Bí ọdún mélòó sígbà yìí nǹkan tẹ̀ ń sọ yìí. Bíi 3 years. Let's say 2021. 2020. Okay. This is 2024 now. Nǹkan tá à ń lò yìí páìpù yìí nísìnyí ó ti di 1700. This pipe kékeré tẹ́ rí. Ó ti di 1700 now. Okay. So epo náà ti wọ́n. Diesel náà ti di expensive, diesel ó ti pọ̀ jù. Bàtà ń ra diesel at the rate of 1100 naira. 1100 naira per litre. 1100 naira per litre. Èló lẹ dẹ̀ ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. A dẹ̀ ń rà ní at the rate of 700, 800, even 3 years ago báyìí. Ìgbà tá à ń rà ń gbà yẹn kò ju 500 per litre, 300 per litre ń gbà yẹn. But now we are selling it 1100 naira. Diesel. Kí lẹ lè sọ nípa ìjọba tá à ń lò lọ yìí? Sí ìjọba Buhari. Ìjọba tá à ń lò lọ yìí, mo believe pé ó sì máa rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n kó mú gbogbo nǹkan wálẹ̀. Nǹkan ti wọ́n jù. Tí àwọn èèyàn bá fẹ́ ṣe container, we call something container nsìn. Èló ní tó kéré jù tẹ̀ ń ṣe báyìí. Container tó bá fẹ́ ṣe 10 by 10 báyìí ó ti up to 350,000 naira. Èló dẹ̀ lẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Iye tá à ń ṣe tẹ́lẹ̀ kò ju 150, 120 lọ. Yes. Bíi 200 plus ti gùn. Bẹ́ẹ̀ni, nǹkan ti wọ́n. Epo ti wọ́n. Gbogbo páìpù tá à ń lò, pléètì tá à ń lò, gbogbo ẹ ti wọ́n. Gbogbo ẹ ti wà so expensive, so ó ti wọ́n. So kán jọ àwọn ìjọba kán jọ price. Kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká. Èdè Yorùbá, èdè tó ń ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire. Èdè Yorùbá, èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni. Yorùbá Dùn Online TV, ìkànnì tó dára ni ẹ máa wò ó. Kẹ́ ẹ subscribe síbẹ̀. Epo yẹn kó bá wa mú wálẹ̀. Mo believe pé tí price epo yẹn bá wálẹ̀. Price iye tẹ́ ń ra diesel. Price iye tá ń ra diesel, tẹ́ ń ra gbogbo ẹ̀. ta petrol. Tí gbogbo nǹkan yẹn bá wálẹ̀, price àwọn nǹkan yìí náà ó máa wálẹ̀. So kó jọ arọ wọn, abẹ̀ wọn lórúkọ Ọlọ́run kó jọ kó bá wa mú wálẹ̀ kó jọ. A ò gbéraga, à ń bẹ̀ wọ́n ni kó jọ. Ọ̀nà tí kinní yẹn ń gbà pa yín lára pọ̀. Ọ̀nà tí ó ń gbà pa wá lára ó pọ̀. At least a fẹ́ lọ ra nǹkan expensive ẹ ti pọ̀ jù. Expensive àwọn pipe yìí, àwọn plate yìí nìsín ó ti di 12,000 naira. Kan tá à ń rà ní 8,000, 7,000 tẹ́lẹ̀. This plate sheet kan ti di 12,000 naira. Èló lẹ́dẹ̀ ń rà tẹ́lẹ̀. We are selling it 8,000 tẹ́lẹ̀. Èló wá ní báyìí. Ó ti di 12,000 naira. So èló lẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ báyẹn ṣerú plate ilẹ̀kùn báyìí. Tá bá fẹ́ ṣe ilẹ̀kùn yìí tẹ́lẹ̀ báyìí, at least tá bá fẹ́ ṣe ilẹ̀kùn yìí tẹ́lẹ̀ a lè ṣe ju 25,000 naira. Okay, báyìí nǹkan. Báyìí ó ti di 60 something thousand naira. 60 something and above now. 60 and above now. So nǹkan ti wọ́n sí expensive yẹn ti wọ́n jù. Ó jẹ́ kó high gan. Kódà ayé ń ṣe ní 60 yẹn gan. Ìwọ̀nba little amount là ń rí tá a fi ń jẹun. A ò rí gain mọ́ọ̀ṣì lórí ẹ̀. So ó dẹ̀ ń pa wá lára, ó ń pa wá lára. Àti fún ìyàwó lóúnjẹ àti fọ́mọ lóúnjẹ wàhálà ni. Ó pa wá lára kó jọ. A jẹ́ pé tẹ́ bá wo ìjọba Buhari fẹ́ rọ̀ yín lọ́rùn ju ìjọba Tinubu lọ. Ó rọ̀ wá lọ́rùn ju ti Tinubu lọ. Mo believe pé Tinubu sì máa ṣe o ṣùgbọ́n kó jọ kó bá wa reduce gbogbo àwọn price nǹkan wọ̀nyí kó jọ. Torí ó ń pa ogun yẹn lára. Ó ń pa wá lára. Àti jẹun gbà tá a bá ṣiṣẹ́ látàárọ̀ súlẹ̀ àrówóró oògùn pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe a tún consider àwọn customer.
so kàn jọ àdẹ̀mọ̀ tá a bá fún àwọn customer tá a bá fún wọn ní much price wọn ò ní fẹ́ gbéṣẹ́ fún àwọn èèyàn. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn lórí ọ̀rọ̀ ìjọba tó ń lọ ǹjẹ́ ṣé ìjọba Tinubu yìí ǹjẹ́ ṣó máa pé wa àbí kò ní pé wa ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà wo nǹkan tí wọ́n ń rà ní owó kékeré tẹ́lẹ̀ ní báyìí tán bá fẹ́ rà ń sìn ó ti di owó ńlá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe náà ń sọ̀rọ̀ wípé àtijẹ àti mu ó nira ǹjẹ́ ṣé ìjọba Tinubu àti ìjọba Buhari ẹ̀yin ọ̀yàn ẹ bá wa wò èwo ló fẹ́ dáa jù nínú ìjọba méjèèjì èwo ló fẹ́ rọ̀ wá lọ́rùn jù nínú ìjọba méjèèjì ẹ máa bá wa wò ìkànnì Yorùbá Dùn Online TV rèé ẹ bá wa wò tán kẹ̀sì bá wa comment kẹ̀sì bá wa share rẹ̀ àmọ́jú wa ṣe o ẹ ṣé o.